ẹ̀yin àyànfẹ́ mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀kúnrẹ́rẹ́ ìyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìyè. Gbogbo wa láti níyè, ṣùgbọ́n ìyè yẹn ìyà ìnípẹ̀kun ni. Ọlọ́run fẹ́ ká ní ẹ̀kúnrẹ́rẹ́. Ohun tí Olúwa fi rán mi ní òní nìyẹn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìyè, ẹ̀kúnrẹ́rẹ́ ìyè. Ẹ jẹ́ a jọ lọ sínú ìwé ìhìnrere Jòhánù. Ìhìnrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 10. Ìhìnrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 10. Ó ní olè kì í wá lásán, àfi kó wá jalè, kó wá pààyàn, kó sì wá bà nǹkan jẹ́. Sátánì nìyẹn. Ó ní èmi wá, Jésù Kristi ní òun wá kí ènìyàn lè ní ìyè, kí wọ́n lè ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ̀yin àyànfẹ́ mọ́kànjá dúró lórí wípé a níyè nìkan. Ọba ògo fẹ́ ká ní ìyè ní ẹ̀kúnrẹ́rẹ́. Jésù Kristi ó fẹ́ ká ní ẹ̀kúnrẹ́rẹ́. Ṣé tí a bá ń sọ nípa ìyè ìyà ìnípẹ̀kun, ìyè Jésù ni. Jésù ló ní ó wá kún fún ìwà mímọ́, ó kún fún ọrọ̀, ó kún fún ìṣerere, ó kún fún àwọn ọgbọ́n tí máa ń mú kéèyàn ó lè yanjú àwọn ìṣòro tó ń dojúkọ ẹ̀dá. Nínú ìyè yìí ni a fẹ́ wà, nínú ìyè yìí ni ayọ̀ wà. Ṣé wá rí ìyè tí à ń sọ yìí, òun náà ni ó kún fún àwọn ìrírí gbogbo téèyàn là kọjá tọ́lọ́run ṣètò ní, ó kì í ṣe ètò Ọlọ́run fún ayé èèyàn, tí ayé yìí yóò fi dùn gbé, téèyàn á máa rìn nínú rẹ̀, tí ó jẹ́ rírìn nínú mímú ìfẹ́ Ọlọ́run ṣẹ. Bẹ́ẹ̀ ni ìwé Róòmù orí 8 ní ẹsẹ̀ 40 àti ẹsẹ̀ 15. Ìwé Róòmù orí 8 jẹ́ àkáǹtì ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Ó nítorí àwọn ẹni tí ẹ̀mí Ọlọ́run bá ń darí ni ọmọ Ọlọ́run. Àwọn ìrìn àjò kan wà tí Ọlọ́run ti kọ sínú ìwé àyànmọ́ fún wa. Níní ìyè ní ẹ̀kúnrẹ́rẹ́ ló máa jẹ́ ká wọnú ẹ̀. Nínú àwọn ìrìn àjò àyànmọ́ yẹn ní ìṣerere gbogbo wa wà. Ìfẹ́ Ọlọ́run tá a wá sí láyé yìí ní pàtó, ẹ̀mí mímọ́ ló dẹ̀ máa darí wa lọ bẹ̀. Ó ní ẹni tí Ọlọ́run fún, ẹ̀mí tí Ọlọ́run fún yín kì í ṣe èyí tí yóò tún sọ yín di ẹrú, tí yóò sì máa mú yín bẹ̀rù, ṣùgbọ́n ẹ̀mí tó sọ yín di ọmọ ní ẹ gbà. Ẹ̀mí yìí náà ni ó jẹ́ kí a lè máa ké pe Ọlọ́run pé bàbá, bàbá mi, bàbá wa. Bẹ́ẹ̀ ni ìyè yìí ni ẹ̀yin àyànfẹ́. Ṣé tí a bá wá ní ìyà ìnípẹ̀kun, tá a di ẹ̀dá titun, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti dẹ̀dá titun, nǹkan tuntun wá jù bẹ́ẹ̀ lọ wà. Ó dàbí ìgbà pé amúyàn kúrò nínú ẹrọ̀fọ̀, àwa mú ààfin. Ẹni tí ń gbé inú ra ẹrọ̀fọ̀ ẹ̀ sẹ́ ibi ìyọnu, Ọlọ́run wá fàyọ, ọ̀fọ̀ ayé ẹ̀ mọ́, wọ́n wọ̀ láṣọ ògo, wọ́n fún ní bàtà ẹ̀yẹ, wọ́n dé ládé ògo, wọ́n á mú wọ ààfin. Nínú ààfin tí wọ́n wọ̀ yìí, onírúurú oore gbogbo ló ń bẹ ńbẹ̀ tí wọ́n fẹ́ kí ẹni yìí ó ní. Ní tá à ń sọ nìyẹn. Tá a bá wá ní ìyè lẹ́kùnrẹ́rẹ́, ìgbà yẹn ni ayé yìí yóò rí bí Ọlọ́run ti pète ẹ̀. Ọ̀pọ̀ wa tá a jẹ́ ọmọ Ọlọ́run ló jẹ́ pé àti ìwọnú ìrírí ìyè ní ẹ̀kúnrẹ́rẹ́, ni ló jẹ́ káyé wa ó máa sá málámálá, ni ló máa ń jẹ́ ká dorí kodò ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Àwa lè ní ìrírí ìyè lẹ́kùnrẹ́rẹ́ tá a bá gbénu Jésù. Ẹ rí nínú ìwé ìhìnrere Jòhánù, Jésù olùgbàlà ló ń sọ̀rọ̀ ńbẹ̀. Tá a bá ní ìyè ní ẹ̀kúnrẹ́rẹ́, a gbénu Jésù ni. Ẹgbọ́n tí ọba ògo sọ nínú ọ̀rọ̀ àfiwé rẹ̀, ìwé ìhìnrere Jòhánù orí 15 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Ó ní èmi ni àjàrà tòótọ́, bàbá mi ni àgbẹ̀ tí mójútó ọgbà àjàrà.
gígé ni yóò gé gbogbo ẹ̀ka ara mi tí ó bá ṣe èso. Yóò ré ọwọ́ gbogbo ẹ̀ka tó bá ń so èso kí wọ́n lè mọ́, kí wọ́n sì lè máa so èso sí i lọ́pọ̀lọpọ̀. Ẹni bá níyè lẹ́kùnrẹ́rẹ́ òun ni máa ń so èso lọ́pọ̀lọpọ̀. Bí iye inú ẹni bá ṣe mọ́ lè so ẹni ó ṣe mọ́. Bẹ́ẹ̀ ni tá a bá wá ṣèso á gbénú Jésù. Jésù wá ní ẹ̀ka ní àwa òun làjàrà. Ó wá ní ẹ̀ka kan ni mí, ẹ̀ka kan ni wọ́. Ó ní ẹ̀ka kẹ́ka tó bá yàn tí ó bá ṣèso. Mo lè yàn kí n má ṣèso, ìwọ náà lè yàn kó má ṣèso. Olúwa wa ní pé irú ẹ̀ka kẹ́ bàbá òun ni ó wá gé dànù. Bẹ́ẹ̀ ni ó wá ní èyí tó ṣèso bàbá òun yóò wá rí bí ìgbà tán bá rí ọ̀pẹ, yóò wá rí kó lè mọ́ kó wá tún lè ṣèso sí, ó sì lè ṣèso lọ́pọ̀lọpọ̀. Ó ní ẹ̀yin ti di mímọ́ nítorí ọ̀rọ̀ tí mo sọ fún yín. Ẹ máa gbénú mi. Àṣírí níní ẹ̀kúnrẹ́rẹ́ ìyè nìyẹn. Àṣírí níní ẹ̀kúnrẹ́rẹ́ ìyè ni pé ẹ máa gbénú mi, èmi ó sì máa gbénú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè ṣèso fún ara rẹ̀ àfi bó bá wà lára igi, bẹ́ẹ̀ lẹ́yìn náà ò lè ṣe èso. Ẹ lè so ohunkóhun, ẹ lè ṣèso kankan àfi tẹ́ ẹ bá ń gbénú mi. N tí à ń jẹ́ kó yé wa ni pé ìfẹ́ Ọlọ́run ni ká ní ìyè lẹ́kùnrẹ́rẹ́. Tá a bá wá ní ìyè lẹ́kùnrẹ́rẹ́, a sọ fún wa pé a gbénú Jésù. Tá a bá wá gbénú Jésù, n tí ó ṣẹlẹ̀ ni pé ìyè yìí ó máa gbèrú. Ìtumọ̀ ni pé nínú Kristi Jésù tá a wà yìí, a máa ń dàgbà nú ẹ̀, a sì gbọ́dọ̀ dàgbà. Ìdàgbàsókè nínú ẹ̀mí ló máa ń bí ìyè lẹ́kùnrẹ́rẹ́. Ó lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run la níyè. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ló níyè. Ẹni tí ó bá níyè kì í sọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá la níyè, ṣùgbọ́n ìwọ̀nba làwọn tó ní lẹ́kùnrẹ́rẹ́. Ìwọ̀nba làwọn tó ní lẹ́kùnrẹ́rẹ́. Sọ ọba ti rí i pé ìwà mímọ́ díẹ̀ ti fọ́ ẹ ń ti pọ̀n tìrán, ìyè rẹ ni ò tó nǹkan. Tó bá rí i pé ìṣerere rẹ ó ń há kó tó bú èṣù, ìwọ ló dàgbà tó fi yẹ kó o jogún àwọn ìní rẹ nínú Kristi. Tó bá rí tí ìlera rẹ tó ń sapá kan jà mọ́, tó jẹ́ pé ọmọ Ọlọ́run ni ọ́, ṣùgbọ́n ní àti mókè ọgbọ́n àti gòkè ó dù ẹ́ nítorí pé ìyè rẹ kì í ṣe ìyè lẹ́kùnrẹ́rẹ́ ni. Tó bá ti lè rí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń jà ọ́, ìyè rẹ ò tó nǹkan ni. Tó wá dẹ́ntí wọn á ń yajúlé àwọn wòlíì káàkiri ayé, ọmọ Ọlọ́run ìwọ náà mọ̀ pé ọmọ Ọlọ́run yẹn, torí pé ìyè rẹ kò kún. Tí ìyè rẹ bá jẹ́ lẹ́kùnrẹ́rẹ́, ò ní wá wòlíì kiri, òótọ́ mo sọ fún ẹ. Tó bá ti rí wípé torí pé nínú ìyè lẹ́kùnrẹ́rẹ́ ibẹ̀ la fẹ́ wà, ibẹ̀ láyọ̀ wà, ibẹ̀ la fẹ́ wà, ibẹ̀ láyọ̀ wà, ibẹ̀ ni kéèyàn ó gbé nǹkan rere sí, ká ṣe nǹkan rere láì dààmú, láì sá kóróbá kiri. N tí mò ń sọ fún yín nìyẹn. Tó bá ti rí tí nǹkan á fún ẹ, n tó yẹ kọ́wọ́ ẹ ó tẹ̀, tó wá lé ìyè rẹ ni òkun. Iye díẹ̀ lóní. Inú dẹ̀ máa mú kí ìyè rẹ ó pọ̀ sí. O nílò láti dàgbà. Bẹ́ẹ̀ ni o nílò láti dàgbà. Tó o bá ti dàgbà nú ẹ̀mí, o ní ayé a máa rábájá. Wàá máa rábájá nínú ìwà mímọ́, wàá máa rábájá nínú ìfẹ́, wàá máa rábájá nínú ìfífúnni, wàá máa rábájá nínú ìṣerere. Gbogbo ń tán wá pè ní ìṣerere, ìbájẹ́ nínú ẹ̀mí àti ìṣerere nínú ayé. Bẹ́ẹ̀ ni àwọn ìran ológo tó ń rí kò ní í ṣẹ. Bẹ́ẹ̀ ni ọba ògo ò ní fi ẹni tí ò ní ìyè lẹ́kùnrẹ́rẹ́ kò ní gbé korí àpèrè ìtẹ́ ògo. Kì í ṣe bẹ́ẹ̀. Ìyẹn ló fi gbọ́dọ̀ rí wípé ó gbọ́dọ̀ mójútó ìdàgbàsókè rẹ̀ nú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ mójútó ìdàgbàsókè rẹ̀ nú ẹ̀mí, torí wípé ọ̀pọ̀ àwa tá a gbàgbọ́ tá a jọmọ Ọlọ́run ló jẹ́ pé nínú ìrìn àjò ẹ̀mí wa ayé wa ti dágún, torí pé ẹran ara ló ń ṣàkóso ọ̀pọ̀lọpọ̀ wa. Àwọn nǹkan ayé ló ń ṣàkóso ọ̀pọ̀lọpọ̀ wa. Ọ̀rọ̀ wa dàbí ìrírí àwọn ọmọ Ọlọ́run ní Kọ́ríńtì. Jẹ́ ká ka Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4.
gbọ́n tí ẹ̀mí mímọ́ sọ látẹnu Pọ́ọ̀lù àpọ́sítélì. Ó ní ẹ̀yin ará, n kò lè bá yín sọ̀rọ̀ bí ẹni tí ẹ̀mí. Ẹni tí ò bá ti níyè lẹ́kùnrẹ́rẹ́ kì í ṣe ni ẹ̀mí, kò sì lè dẹni ẹ̀mí bí kò ṣe bí ẹlẹ́ran ara. Wàá máa ṣe bí èèyàn lásán. Àwọn aráalé yín gan ò ní rí àtọ̀nú ayé ẹ̀ àti òkan ọmọ Ọlọ́run ni mí, ọmọ Ọlọ́run wa ni kò sí yàtọ̀, kò sí yàtọ̀. Ó ní ò lè bá yín sọ̀rọ̀ bí kò sí bí ẹlẹ́ran ara, àní gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ nínú Kristi. Wàrà ni mò ń fi ń bọ́ yín, kì í ṣe oúnjẹ gidi. Torí nígbà náà ẹ kò tí ì lè jẹ oúnjẹ gidi. Èyí tá a tún sọ yìí báyìí bóyá ó tún ti lè fáwọn kan báyìí pé èwo lọmọkùnrin tún wí ní ìsìn, wọ́n tún ti dàrú. Torí ẹlòmíì inú wa tiẹ̀ máa rò pé iye yẹn ni pé ká máa lọ ṣọ́ọ̀ṣì, tí má ti níyè wàá máa lọ ṣọ́ọ̀ṣì, wàá kàn gbára àsìn wọ̀, wàá máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀, wàá máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀. Irọ́, ó jù bẹ́ẹ̀ lọ. Má gbàgbé o, iṣẹ́ t'Olúwa ní jẹ́ fún ọ ní ìyè lẹ́kùnrẹ́rẹ́. Díẹ̀ ìyè ò tó. Sórí ìyè ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tí ẹ̀jẹ̀ tí èèyàn bá fúyẹ́, èèyàn wà láyé bí aláìsí, ọwọ́ rẹ̀ ọ̀rọ̀, ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀, kò ní lè gbápá, a máa wò lẹ́wú bí ẹni tẹ́mi fẹ́ bọ́nú ẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tí mo lè fi yèwé yénu wọn fi yèwé. Mo tóró níye pàǹtí ẹ̀jẹ̀ tó gbẹ́dọ̀ wà nú àgọ́ ara kéèyàn tó jíire. Ẹni bá wá lálàáfíà, wọn ìgbà láàfíà jókòó jẹ́. Wàá rí pé tí ẹ̀jẹ̀ rẹ̀ bá péye, wàá máa ta kébékébé. Ṣùgbọ́n ò lè ta kébékébé nú àdúrà, ò lè ta kébékébé nú ọ̀rọ̀ Ọlọ́run, ò lè ta kébé nú sẹ́rànṣẹ́. Àwọn iye ní òsì ara ń bẹ́nu ẹ. Ọlọ́run ló fi bẹ̀, òun ríran. Ṣùgbọ́n ṣe ló dàbí ẹni pé àlá ajá lásán làwọn àlá tó ńlá. Torí pé okun tó fi gbé ara inú ẹ̀ jáde kò sí. Ìgbà tí ń dùn mí fún ọ ni pé àwọn ọ̀tá ilé bàbá rẹ ló ranjú mọ́, àwọn ọ̀tá ilé ìyá rẹ ló rò pé wọn ò jẹ́ orí ṣe. Irọ́, iye rẹ ni ò tó. Wọ́n ní wọn à lè oúnjẹ gidi ní ọ̀rẹ́ àwọ̀, oúnjẹ gidi ní máa jẹ́ kéèyàn lẹ́jẹ̀ lára. Wọ́n ní ẹnìyàn sí Ọlọ́run ni pé mi ò lè fún yín lóúnjẹ gidi. Àní títí di ìṣiṣẹ́ ó lè jẹ́ nítorí bí ẹlẹ́ran ara lè ṣe ń hùwà sí bẹ́ẹ̀. Nítorí níwọ̀n ìgbà tí owú jíjẹ àti ìjà bá wà láàrin, ṣé kò wá fi hàn pé bí ẹlẹ́ran ara àti bí èèyàn lásán ni ẹ̀ ń hùwà? Nítorí nígbà tí ẹnìkan ń sọ pé ẹ̀yin Pọ́ọ̀lù lòún wà, tọmọ rí báyìí sọráyé àwọn onígbàgbọ́ nígboro, ẹ̀yin Pọ́ọ̀lù mọ̀ ń wà. Tẹlòmíràn sọ pé ẹ̀yin Àpólò lòún wà. Àwọn mìíràn sọ pé ó ní ẹ̀yin Pọ́ọ̀lù làwọn wà. Ó wá sọ wípé ṣé gbogbo bẹ́ẹ̀ tí ń wà ẹ̀ náà ṣé kò ti jọ wípé èèyàn lásán ni yín, ẹ̀ ń wà bí èèyàn lásán. Ó nílò ìyè lọ́pọ̀lọpọ̀. Pàdé mi nínú fọ́nrán tó tẹ̀lé lé, torí ọ̀rọ̀ ẹ̀ á tàn yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa. Ó gbọ́dọ̀ nírìírí ìyè lọ́pọ̀lọpọ̀. Kó o níyè ò tó. Tó o bá níyè tó ò níyè lọ́pọ̀lọpọ̀, wàá ráre lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wàá ráre lọ́wọ́ ayé, wàá ráre lọ́wọ́ èṣù. Jẹ́ n tún sọ fún ẹ gan, kódà láti jẹ àti mú wàá ráre. Ọlọ́run ní jẹ́ ọ ráre. Ẹgbẹ̀rún àmì ọ̀wá àrán o. Ẹgbẹ̀rún àmì ọ̀ràn. Ó gbọ́dọ̀ níyè lẹ́kùnrẹ́rẹ́. Bàbá mímọ́, ògo ni forúkọ rẹ o. Jésù ti Násárẹ́tì, gba ọpẹ́ wa o. Jẹ́ kọ́rọ̀ yóò yé àwọn èèyàn yìí. Jẹ́ kí wọ́n mú ìdàgbàsókè ẹ̀mí wọn lọ́kùnkúndùn, kí wọ́n bá lè ní ìrírí ìyè lọ́pọ̀lọpọ̀. Ògo ni forúkọ rẹ, Jésù Kristi Olúwa wa. Àmín. Ìkéde pàtàkì fún gbogbo èyí tí ẹ ti ń jàǹfààní oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé ikọ̀ rẹ̀ Joseph Okunola. Èyí ni láti fi tó ilé tí pé ìpàdé ọ̀rọ̀ Ọlọ́run tí a máa ń ṣe ní ọdọọdún, èyí tí a mọ̀ sí àjọ ìgbáradì fún ìgbé ayé Equipping Life Conference, títí ọdún yìí tó ti súnmọ́lé o, ELC 2024. Àkòrí ìpàdé títí ọdún yìí ni ìjọba Ọlọ́run, the Kingdom of God. Nítòótọ́ ó ti mọ àwọn nǹkan kan nípa ìjọba Ọlọ́run, ṣùgbọ́n ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ju èje lọ. Wá sí ELC 2024
2024 kí o lè ṣàwárí àwọn àṣírí ìjìnlẹ̀ ní ti ìjọba Ọlọ́run. Ìpàdé náà yóò bẹ̀rẹ̀ ní aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ 19 títí di aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2024 December 19, 20 and 21 ní gbọ̀ngàn Ibroni ní ẹ̀gbẹ́ kàngádẹ̀rọ tí ń bẹ ní Abayawiri Àkóbọ̀ Ojúrin Ìbàdàn. Má ṣàníyàn ohun tí ó jẹ tàbí ibi tí ó sùn sí, gbogbo rẹ̀ ni Ọlọ́run ti ṣètò fún ọ láì sanwó. Má ṣe sọ àǹfààní yìí nù. Bí o bá ní ìbéèrè nípa ìpàdé náà, pè sí orí aago wọ̀nyí 0807-793-9935 tàbí 0806-615-6208. Ire o. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ó káyé jọ bí èṣùṣù. Ẹ kú kalẹ̀ ẹ̀yin ènìyàn Ọlọ́run. Mo fẹ́ pè yín sí ìdánilẹ́kọ̀ọ́ ìgbáradì fún ìrìn àjò àyànmọ́. In fact, mi ò ṣe mọ̀ wípé kankan bẹ tó ń pè ní ìrìn àjò àyànmọ́. Ọ̀ǹtì tí mo tó dé bíbà yìí ni Olúwa tó sí mi lójú láti mọ nǹkan tó ń pè ní ìrìn àjò àyànmọ́. Èmi fọkàn sí wípé ẹ̀kọ́ tó máa ń sọ pé èèyàn ń sọ̀rọ̀ nípa àyànmọ́, èmi rò pé ẹ bá ti ṣe ń rìn táwọn Yorùbá bá ti ṣe wáyé la ṣe máa rí nǹkan kan. Àwọn ìgbàgbọ́ téèyàn nínú rẹ̀ pé èèyàn ti ń gbègbè ayé àyànmọ́ náà lọ díẹ̀díẹ̀ náà nìyẹn. Mi ì mọ̀ wípé ó jinlẹ̀ ju nǹkan tí èmi fi ọkàn sí lọ nígbà tí mo débẹ̀. Gbogbo ẹnikẹ́ni tí ó wá sáyé yìí, mò ń tẹnumọ́ fún yín, ni ó ní àyànmọ́ kan tí Ọlọ́run fẹ́ kó múṣẹ. Tí a bá máa padà sọ́dọ̀ Ọlọ́run tí a rí èrè tí a sì gbọ́ ní ẹnu olùgbàlà pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, a gbọ́dọ̀ ní òye kí ni wọ́n rán wa wáyé wá ṣe. Ká dẹ̀ rí pé a ní ìmúṣẹ ohun tí a rán wa wáyé wá ṣe. Ẹ̀kọ́ yìí kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì, kì í ṣe ilé ẹ̀kọ́ Bíbélì. Ohun tó ní í ṣe pẹ̀lú ayérayé wa, òun ni Ọlọ́run bá wa sọ bẹ́ẹ̀ ni ó sì máa bá yín sọ. Ní ìgbà kan rí, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti lọ sí Bible school kan lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan ní ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n sí náà a kàn mọ̀ pé a nímọ̀ Bíbélì ṣákálá lórí wa ni. Àwọn gánṣẹ́ tí wọ́n ń gbé pé àṣẹ ti bígbà táwọn gánṣẹ́ ti di local champion ni wá, bígbà tó yẹ pàrọ̀ náà ti wà ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo débì ni mo mọ̀ wípé mi ò tí ì jámọ́ nǹkan kan. Ẹni tó pọ́n rẹ̀ lé bíi pé àwọn òun náà ti jẹ́ nǹkan lóòótọ́ olórin ni mí, wípé èèyàn ti fọkàn sí wípé èèyàn náà ti ń gbègbè ayé mímọ́. Ṣùgbọ́n gbà tí mo rìn nínú ẹ̀kọ́ yẹn mo rí pé àsán mi tiẹ̀ ní ìmọ̀ kankan níbì kankan. Àsán tí Jésù gan bá dé gan, Ọlọ́run ló mọ ibi téèyàn gan lè yọjú sí. Ṣùgbọ́n nígbà tí mo débì mo rí òkodoro tí a ń pè ní Olúwa gangan. Àwọn ẹ̀kọ́ yìí ní onírúurú ni Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún wa láti ṣe ayé yín pé, láti ṣe ìgbéyàwó yín pé, àti láti mọ kí ni tí ẹ ó ṣe àtàwọn ìgbésẹ̀ tẹ́ ó gbé tí ẹ fi ní ìmúṣẹ nínú ìgbé ayé. Mo mọ̀ pé Ọlọ́run ló dìídì ràn mí wá síbí báyìí. Èmi tó yẹ pé èmi àti olólùfẹ́ mi nígbà kan rí ìgbé ayé tí à ń gbé náà ni wípé ìgbé ayé eku àti olóńgbò. Tí àlàáfíà bá jọba ní ọ̀sẹ̀ kan, so láàrin oṣù kan a lè máa gbé ìgbé ayé tí ò sí àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí mo dé ibí báyìí, mo rí wípé ìgbé ayé àlàáfíà jọba láàrin ìdílé wa. Mo ṣe wà, mo máa ń bínú gan, but àwọn ìbínú style tó ń sọ pé ìbínú mímọ́, tó yẹ pé mi ò mọ̀ pé kò ṣe nǹkan tó ṣe. Gbọ́ngbà tí mo ríra mi nínú ẹ̀kọ́, mo gbé ó jẹ́ nǹkan tó dùn mí lọ́kàn pé ìyẹn ni pé mo kàn ń rìn bí ẹni tí ò lórí ni. Mo rọ̀ yín, ẹ̀yin ọmọdé, ẹ̀yin àgbà, ẹ̀yin ọkùnrin àti obìnrin, ẹ wá forúkọ sílẹ̀ 2000 naira ní fọ́ọ̀mù ẹ gbà. Kí ni Ọlọ́run fẹ́ fún ayé yín gangan? Kí ni Ọlọ́run fẹ́ kẹ́ fi ayé yín jó? Kándù ayé ń jó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ níbi tí kándù ayé tèmi jó dé yìí. Kálébì náà ti mọ̀ tipẹ́tipẹ́ ni, ṣùgbọ́n kò bá dáa kẹ́yìn náà wá báyìí kẹ́ ẹ jẹ orí ọ̀fẹ́ yìí. Yé rin ìrìn àjò tí ò pé ọmọ. Nígbà tí èmi fúnra mi tí mo wá síbi ẹ̀kọ́ yìí ló jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí à ń rìn ó jẹ́ ìrìn àjò asán. Ìrìn àjò tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ó lè má ní èso tàbí ní èrè fún àwa gan ní ayé àti ní ọ̀run. Tí a bá wá sí ibi ẹ̀kọ́ yìí, á ní oníṣiríṣi ìrírí
bóyá nípa ìdílé ni, bóyá nípa iṣẹ́ wa ni, bóyá nípa ìgbé ayé wa nípa ti tẹ̀mí, bóyá nípa ìgbé ayé wa nípa ti tara, àwa gan lè dàgbà sí nínú ẹ̀mí. a ó bẹ̀rẹ̀ ní oṣù kìíní January 2025 a ó dẹ̀ parí ẹ̀ ní oṣù kejìlá December 2025 ní sátidé kejì ní gbogbo oṣù la ó máa pàdé. ìyẹn ni pé a ó máa pàdé ní sátidé kejì ní oṣù kìíní, sátidé kejì ní oṣù kejì títí dé oṣù kejìlá. aago 7 àárọ̀ sí aago 7 alẹ́ òní ìpàdé yìí ó máa wáyé. ìyẹn ni pé wákàtí 12 láàfin máa wà níwájú Olúwa ní gbogbo ọjọ́ sátidé kejì. ní àkóbọ̀ ní ààyè náà ni a ó ti pàdé ní Gosin Court. ẹ sì rántí wípé ọ̀ràn yẹn ni kí ẹ fi orúkọ sílẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. 20,000 20,000 naira ò ní owó tí ẹ ó san fún ìdánilẹ́kọ̀ọ́. owó ẹ̀kọ́ kọ́ la fẹ́ gbà lọ́wọ́ yín. owó oúnjẹ tí a máa fún yín ní àkókò tí a bá fi ń jókòó. àwòye pé kò ní dára kí a jókòó fún wákàtí 12 ká má rí nǹkan jẹ. ẹ sì wá san owó fún ìwé ìgbaniwọlé 2,000 naira ni. ìyẹn ni 2,000 péré. ó lẹ́ ò fi orúkọ sílẹ̀ tí wọ́n á fún yín ní ìwé ìgbaniwọlé. ìyẹn ni pé gbogbo tí ẹ ná nínú ẹ̀kọ́ ọ̀hún kò ju 22,000 lọ. 2,220. a pè yín kí ẹ wá, mo sì gbàgbọ́ pé ìbùkún Ọlọ́run ó ń dóde yín ní ìpàdé yìí. má gbàgbé pé January la ó bẹ̀rẹ̀, oṣù kìíní 2025 yìí a ó bẹ̀rẹ̀ ní sátidé kejì. ṣùgbọ́n kó tó di sátidé kejì yẹn o ti gbọ́dọ̀ gba ìwé ìgbaniwọlé, o sì ti gbọ́dọ̀ san 20,000 tí a ní kí o san yẹn. ìgbà yẹn ló fi hàn wá wípé nítòótọ́ o ní o fẹ́ kẹ́kọ̀ọ́. lórúkọ Jésù yóò dára fún yín. àmín.